nígbà tí Daddy Hamzat tán rí gbogbo kìíní yẹn àgbàlagbà tẹ́ bá sọ fún Muyideen pé no ó gbọ́dọ̀ ṣí ẹ̀yìn yìí síta Muyideen máa gbọ́ sí yín lẹ́nu gbígbé sí kámẹ́rà tí wọ́n gbé sí kámẹ́rà Muyideen plan nǹkan ẹni náà kó tó kú lé mọ́mọ́ nǹkan tí mo sọ pé ó ti plan everything gbogbo ṣó tún gbábọ́ sórí lẹ́yìn ìgbà yẹn mọ́ ẹjọ́ níbo ni Muyideen tó ló òun jáde òun fẹ́ wá kínú ibo ló ti rí abọ́ ibo ló ti róṣù ká ṣókọ̀ gbé Bódìjà ó dẹ̀ máa bọ́ alábọ́ gbogbo ẹ̀ ti wà plan wọ́n ti ṣe sílẹ̀ máa wọ́ọ̀rì bọ́ ṣàbọ̀ Bódìjà ó dàbí tóbi jù àwọn èèyàn máa wá kámẹ́rà ẹ̀ wọ́n sì máa ṣe nǹkan tí wọ́n ṣe yìí náà still àwọn ni wọ́n bá wa débi tá a dé yìí àwọn ni the author and the finisher of our life àwọn olùdarí olùkọ́ gbogbo ẹ̀ àwọn náà bá wa débi tá a dé yìí bí wọn ò bá gbé Muyideen wá sójú kámẹ́rà Daddy Hamzat torí pé wọ́n ti ní nǹkan táwọn fẹ́ ní lọ́wọ́ they will still come out and say it nígbà yẹn wọ́n máa wá yin jẹ ní wọn ẹ mọ̀ bọ́ ẹ sáré da gbogbo ẹ̀ síta fún wa yóò wà òkè ṣùgbọ́n nígbà yẹn tó bá yẹ pé wọn ò gbé wá sójú kámẹ́rà tọkọ̀ gbé lọ sọ́dọ̀ Àgbàlá táwọn dẹ̀ ti ní gbogbo evidence wọn lọ́wọ́ àwọn máa wá yin jẹ fún wa Daddy Babátúndé ẹ ṣe Daddy Hamzat ní tí Muyideen bá sọ̀rọ̀ nǹkan á bàjẹ́ ṣùgbọ́n nǹkan tí Muyideen ò sọ yẹn àwọn ti sọ gbogbo ẹ̀ mo sọ̀rọ̀ kan mo ló tún sí ilẹ̀kùn àwọn ìtókùn gbogbo wa ti bàjẹ́ fún wọn ó ti di rẹ́mínàntì wọ́n ti inú ẹ̀dá ojì lájì jù àfi kórí ó yọ ni ayé yìí ó lè lálejò àfi kórí ó yọ ni ìyọ̀ mẹ́ni téèyàn ń bá rìn ọmọ lọ́bẹ̀ tẹ continue. So ìgbà academically àwọn gathering tó wá jọ́sìn ní ọ̀dọ̀ Àgbàlá àti Muyideen gan ẹ pé àwọn kàńdánù rẹ̀ sì wà lẹ́ẹ̀rin wọn ti bẹ́ẹ̀ni àwọn kan wá láti wá gba orí ọ̀fẹ́ pé kí wọ́n lè ṣàánú fún wọn àwọn kan dẹ̀ wá láti wọ́n dàbí koríko tó fẹ́ gbé erin ṣubú lẹ́ẹ̀rin wọn yẹn àwọn fúnra wọn gan wọ́n ní kíyèsára gidi torí pé èèyàn ṣẹ́rí àti àwọn ṣẹ́rí àwọn tó ṣe wà lẹ́lẹ́lẹ́ wọn ò tí ì ní ọ̀tá o ìyè tó bá ti wà lókè eré kó máa wálẹ̀ kó lè ṣubú làwọn èèyàn máa wá kiri o. For instance ẹ wọ́n Muyideen ni ṣe rí àwọn àfáà lóòótọ́ tí ń plan nǹkan ẹ̀ which means ó ti ní òun dàbí format nínú ilé yẹn ó dàbí format ó fi ń look information outside. ìyẹn máa ń gbàgbọ́ lápẹ́ èèyàn kó tó pé tó àwọn wo arigini ọjà ọ̀yá. wọ́n sì máa gbára gbogbo wọn sẹ́wọ̀n gbogbo jẹ́ntú tágbàlá ṣe ń ṣe yẹn wọ́n sì máa kó wọn. ó bá jẹ́ wípé bẹ́ẹ̀ kọ́ tó bọ́ta wọ́n ti mú ìwo màálù wọ́n ti fi sápò àbí kó tó lọ ká mo ti jẹ́ ìyá mi o ó yẹ ṣe kíní kan ẹgbẹ́ kan tó ti ń rí àsìkò yìí jẹ́dé. bẹ́ẹ̀ni wọ́n ti ṣẹ̀ṣẹ̀ fi. bẹ́ẹ̀ni. àwọn ní pé ó yá o jẹ́ ẹ̀yin ẹ lọ sínú ilé Àgbàlá ẹ lọ sínú wọlé bẹ́ẹ̀ báyìí ó tó bọ́ta ìrìkọ́ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ó dẹ̀ máa lọ akéwòn lọ bẹ̀. wọ́n máa dúpẹ́ fún ọmọ má jẹ́ kí n tú o àwọn èdè ìwé ìfẹ́ o. Ọlọ́run ní náà pẹ̀lú Ọlọ́run. ṣé rí Muyideen kẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tí ìyàwó tí ìyẹn bá lọ fẹ́ lọ pa ni ó fẹ́ lọ kú. Ọlọ́run. ó bá lọ fẹ́ lọ kú ni because wọ́n ti mọ̀ pé òun ló jẹ́ interest láti àṣírí gbogbo property yẹn. bẹ́ẹ̀ni. òun ló wà lẹ́yìn wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ tó ṣe máa mú kúrò níbẹ̀ tó ṣe máa gé gbogbo ogún tó rọjú mọ́ ìkan tí ń ṣe yìí lẹ́nu ìkan tẹ̀ ẹ̀ ń tojú bọ̀ àfàgàn tó ń sọ pé máa rí ṣé yóò rí kékeré ó dàbí business ni. báwo ni mo ṣe yẹ ká gba gbogbo nǹkan tó fẹ́ gbà ẹ́ òbí ní 30% wọ́n máa fún ọ ní 70% àmàmú 30 wọ́n máa mú 70 bó ṣe jọ nìyẹn náà. bẹ́ẹ̀ni wọ́n máa gba owó yẹn tọ́mọ lọ́wọ́ ni. ètò báwọn náà fẹ́ gba shares wọn náà ìkan ọmọ wa àtàwọn wa máa wá káàkiri ìkan tí yóò sọnù wọn máa wá ìkan tí yóò ṣẹlẹ̀ wọn ló ṣẹlẹ̀ wọn ló yá ó dà pé social media tó tún sinmi díẹ̀ ó yá tún ẹ pàmpá mi jẹ́ ká ṣe tàbí fún ẹ wọ́n máa tún dàrú rògbòdògbò wọ́n máa tún máa circulate lọ wọ́n ti mọ̀ ìgbà tó mọ̀ pé orúkọ Àgbàlá dùn kò lè yọ kò ní sọ́ni kò lè yọ ọmọ àlè ní ọmọ ìran kí wọ́n ní wọn lẹ́bí gidi wọn ò ní sọ́ni gidi torí tí ó lè ṣe máa lo orúkọ Àgbàlá. ìgbà tó wọ́n bẹ̀ gbọ́ kíní tó wá ń jáde sí ìwọ tó fẹ́ gbéyàwó tó ò ní kọ́bọ̀ lápò. o ní £1. ló yẹ ká Àgbàlá sọ pé arúgbó ọmọ lòún gbé. Àgbàlá mọ̀ ṣùgbọ́n Àgbàlá ò lè sọ bí Muyideen ṣe ń ná public fund tó ń ná nínàkúnà tẹ́tẹ́ ló fi ń tà kò sí nǹkan kan màmá Muyideen ló kọ́kọ́ wọ́n bá ṣe ṣèyàwó ní April 1st nígbà tó ṣèyàwó tán ní. lórí burúkú ọmọ ká ọlọ́run lórí ọmọ gọba àti ìwọ ọmọ gọba yà fún
April 1st àyájọ́ ọ̀rọ̀. April 1st ni wọ́n ṣèyàwó lẹ́yìn tó ṣèyàwó níyàwó ṣẹ̀ṣẹ̀ ní access ní ṣọ́ọ̀bù yẹn pé òun lọ ṣọ́ọ̀bù ọkọ òun màmá Muyideen ló wà ń bẹ́ẹ̀ olórí burúkú ní ìyàwó ẹ̀ ló ń ṣe transfer owó sí tí wọ́n bá ti tajà ìyàwó ẹ̀ ló ń gba owó sínú account èló lòun kí ni òun tà tó ń bẹ transfer owó sínú account ìyàwó ẹ̀ ìwọ tó láìpẹ́ owó bíi wèrè yìí màmá ẹ̀ ló jẹ gbá ẹrun ìwọ àti ìyá ẹ̀ lẹ́jọ́ jẹ ẹrun ó dẹ̀ bọ́ta sọ pé màmá yìí o látìgbà tó ti kọ́ ṣọ́ọ̀bù fún ẹ o màmá yìí o ló jókòó sí ṣọ́ọ̀bù ẹ o lẹ́jọ́ ń tajà ń bẹ o màmá ẹ̀ ló wà ń bẹ ó ní oṣù tí ẹ fi wà ń bẹ. Ilé tí ò ní sùn rí kó lè gba transfer irọ́ ló ń pa kó lè gba transfer. Ẹ ti lọ ìyàwó kan tó lọ fẹ́fẹ́ gan kò ní ìfẹ́ ìyàwó ẹ̀. Ẹni kẹta ẹ máa wo reaction ẹ̀ ìgbà tí wọ́n rí pé ìyàwó fẹ́ pe owó wálé wá fún wọn ẹ̀rí ṣe ló ń lọ́wọ́ ìyàwó ẹ̀ ṣe ló ń gbé lọ́wọ́ ní ọgbà jìmọ́ra ẹ̀ ṣe tó fẹ́ máa kí ìṣẹ̀ lójú kámẹ́rà bí fún ẹ̀ wọ́n fẹ́ gbọ́ kí ló wá dé tó wá di pé ojú ẹdẹ yẹn ó wájọ tẹ̀gà o ẹni gbé wá padà wájọ ká sí ẹ̀kú lórí burúkú nìyí. eyín mú ju bètè gbẹ wá. èyí ó ṣe ya ọlọ́run ìran kí ló kó jẹ́ wọn ò bọ̀ ọ̀parọ̀ kò sí ká má rí àwọn kílò kìtẹ̀ orúkọ elétò jábẹ́sì ìran jábẹ́sì ni àwọn ọmọ ìbọn ọdún ìyá àmọ̀bànújẹ́ ló fẹ́ jẹ́ ìdílé ló fẹ́ jẹ́ ló jẹ́ tí ó bàjẹ́ bẹ́ẹ̀ èèyàn mú àti tó ti bẹ̀ sí ní aṣọ lára ìyá ọ̀nà pé àwọn olórí burúkú ti yá náà lórí burúkú náà àwọn ìyá tó bímọ ìṣẹ́ àṣọ àwọn méjèèjì ẹbí kan náà ni wọ́n tí yóò bá jẹ́ bẹ́ẹ̀ ẹni pé kò lẹ́bi gidi tó bá lẹ́bi gidi ó yẹ kẹ́bí ẹ̀ ti jáde pé ẹjọ́ ẹ fẹ́ kí wọ́n Àgbàlá gbowó fún òun Àgbàlá ò dáhùn torí ẹ̀ ni wọ́n fi jáde ìbínú ẹ̀ ìjà ẹ̀ ló gbé lọ yóò Àgbàlá ò gbé jáde pé báwo ni mo tún ṣe fẹ́ sọ pé àbúrò Muyideen ìtúlẹ̀ léyìí o torí ẹ̀ ló ṣe kúrò ní ṣọ́ọ̀ṣì Àgbàlá ló ṣe dúró wọ́n ṣe bínú lọ ẹni fẹ́ẹ̀ lẹ́nì kankan nu wọn. ìgbà tẹ́lẹ̀lẹ́ni tó ní tó lọ́pọlọ tí ì ṣe òpònú bíi tiwọn kò pọ́sibú tó fẹ́ fi èrí igi tiẹ̀ yí òbí ẹ̀ lára yí kò pọ́sì orí igi kò lè fi yí lára náà. ẹni lẹ́ni ọ̀rẹ́ bá ṣe awọ ara wọn jẹ́ iṣẹ́ awọ ara wọn fẹ́ bàjẹ́ àwọn ọ̀dẹ̀ lójú àwọn náà máa kọ́ àbùkù àwọn náà máa fọṣọ ẹ̀sìn àti àpò àti gbogbo àwọn backbone wọn ó lè dùn mí fún aláàjì wa. ẹgbẹ́ ń gbẹ́rù ní kí n kó òbí àwọn ọ̀gá mi ti dé. ẹ ti máa bọ̀ wípé ó lè ju orogún pé à ń fọkọ ara ẹni ó lè ju orogún ojú bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. tí ò bá rí bẹ́ẹ̀ ó sọ pé ẹni ọmọ ọ̀rẹ́ mi lẹ́ni yìí o ó fọwọ́ pa lórí tó bá jẹ́ mọ̀ ọ̀tá ẹni ìbọn ló bá fi pa. bẹ́ẹ̀ni. ní ìdísẹ́mì Ìbàdàn kan náà tó ẹni tí mi máa dùn pé àṣìṣe ẹ̀yìn èèyàn jàpọ̀jàpọ̀ wà ní Ìbàdàn wọ́n ń gbórúkọ Ìbàdàn kan at least sọ́ọ̀mì kíkíyẹ́gọ̀ ìwúrí bẹ́ẹ̀ kó jẹ́ fún wọn. àṣẹ kọ̀ọ̀kan lórí kámẹ́rà àwọn àmà ti ẹ̀rẹ̀ wọn lè lọ́ọ́ dálẹ̀ ìtọ̀ ṣé wọ́n bẹ̀rẹ̀ àgbàlagbà pẹ̀lú ẹni tẹ̀ máa rí wọn tó ra sà ẹ̀gbọ́n mi sà. àbí kò tó máa tọ̀ wọ́n kọ́ nìyẹn ẹ̀gbọ́n òde gbọ́n. àwọn náà fún ní upper hand ó yá àyè ti wà ó lè jẹ́ ẹ̀gbọ́n ló sì wà nídìí àwọn àfáàyè gan pàápàá. bẹ́ẹ̀ni. ṣebí wọn àfáà àrígìní wọjà pípọ̀ máa padà wọjà ní tiwọn yẹn ti sáfẹ́ ó lè jẹ́ ọ̀gá ló wà ní ìdí ẹ̀ torí káwọn ló jẹ́ èèyàn tó nílò ìrọ̀rọ̀ mi ẹ̀ tó ṣe tó yẹ ká àwọn nílò ẹ̀wà àgbàlẹ̀ ó lè gbọ́n gan ní pàápàá. wọ́n bá ṣọ́ọ̀fù Muyideen gbogbo ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó bọ̀ tàkó wájú pọ̀ kẹsẹ̀ àlímọ̀ orí tí interview Muyideen. kẹ́hàn bíire. ó bọ̀ tàkó wá sọ̀rọ̀ ó bá bọ̀ bí òun dáadáa òkú múra àmọ́ Sunday orúkọ ilé wọn kò ṣe é mú yangàn tó bá ṣọ́ọ̀fù pé lóòótọ́ ọmọ Ìbàdàn lòun wọ́n dẹ̀ bí òun dáadáa wọ́n fi ọ̀daràn pọ̀ ó bọ̀ tàkó wájú pọ̀ kẹsẹ̀. ló burúkú ti dàgbé ilé ìyá àti bàbá yìí. ṣọ́ọ̀fù yìí pé òkè ọlọ́run àwọn Àgbàlá tó ti wà láyé òun ọlọ́run bá òun yọ kúrò ó bọ́ ta kò sí tó bá kó ṣọ́ọ̀fù pé òun lè dá ṣe àwọn àfáyẹ̀ tó tọ́ fóun ó bọ́ ta. ogún yorùbá ọlọ́dún àwọn apẹ́ni àwọn apẹ́lẹ̀ sí pọ́ọ̀tù ọ̀rọ̀ ẹ̀dá fún lédè àwọn àfáyẹ̀ ti ya wẹ̀lẹ̀ o. báwọn náà fẹ́ gbà ni. ọtẹ́ ẹ̀ mọ̀ pinlẹ̀ sí ẹ̀ tẹ́ ẹ̀ dá sí tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ṣé owó ẹnìkan wá ní. Àgbàlá mi because ipasẹ̀ ẹ̀ ló ti jáde tó bá sọ pé owó ni owó ẹ̀ ni o ìpàṣẹ ló ti jáde wọ́n sọ pé owó ni owó ẹ̀ ni lóòótọ́ because ìpàṣẹ ló ti jáde ta ló mọ̀ Louis Muyideen ta ló mọ̀ kò mẹ́rin. ẹjọ́ lẹ change topic orúkọ Muyideen wèrè káṣájà. ní káṣájà ni. èdè ìṣàmúgà. òun náà kúkú náà ṣẹ́ẹ̀tì kó o dàbí wèrè. ọmọ ìgbà àjàrà àbúkà Muyideen wèrè ọmọ ìnáwó òun ni kó máa jẹ́ sọ́ọ̀dẹ̀ mi.
ọmọ àdúrà ni. Kílẹ̀sì tẹ́tọ́ ní ká ọ̀ lè rí akọ́wá lọ fún wọn ọ̀tún fún. Ọ̀tẹ̀ mọ wọn ọ̀tún tẹ́lẹ̀ táwọn àbá ń gbé fún yàn. Wọ́n wá pa. Ó gbọ́ ọpọlọ ti ó máa flash wèrè dànù. Àwọn òbí arìnrìn tó bá yẹn tó bá pa ni o. Ọmọ òbí arìnrìn àwọn sọ di remote control yá lọ sí ìbàdí. Ó yá lọ gbé wèrè wá, lọ gbé wèrè kéde kan wá, ó yá lọ ṣe gbé kan, ó yá sọ pé sọ pé ogún yẹn sọ pé understand. Ẹ jẹ́ ká tún gbẹ́kọ̀ mi kọ́ wọlé rẹpẹtẹ ni. Hello sir. Sórí ètò lẹ́sìn wa. Orí ètò láṣẹ wa. Ẹ sà. Ẹ wò ètò ní. Ẹ jẹ́ bá mi kọ nọ́mbà wa sí bàbá jíjọ. Tó tiẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ dèmí kókó tó ní bóyá kájánu lórí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tí wọ́n á rí ibìkan nínú bíbélì tó ní má ṣe dá wèrè lóhùn gẹ́gẹ́ bí ó ní má ṣe fún aṣiwèrè lésì kó má kẹ́ má bàa jọ dàbí nǹkan kan náà ní ìmọ̀ bóyá ń gẹ̀tì mi. Mo ń gbọ́ yín sà. Hello. Mo wà pẹ̀lú yín. Wọ́n wá yá ó tó sọ nísàlẹ̀ pé fún un ní dá aṣiwèrè lésì ọ̀rọ̀ ẹ̀ kó má bàa ṣe ọlọ́gbọ́n lójú ara ẹ̀. Ṣó ti yé yín. Ṣẹ́rí ọ̀rọ̀ Muyideen ọ̀nà Muyideen ọ̀gbẹ́ni yẹn ó ti ní ọwọ́ ayé mú gidi gan. Kódà àwọn tó ń bá fa owó kọjá mo gbọ́ kinní kan tí ẹnìkan sọ ẹni nínú àwọn àfáà ó dà pé àfáà jíkìnní àbí arìnkìnní wọnú wèrè ni ó ní ìgbésí ayé tó wá ló dàbí pé ó ń lálà pé gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ̀ ó lálà ṣé wá rí kéèyàn bá dẹ̀ lálà lójú àlá tó rí bóun kọ́ lé lójú oorun kò ní nílé láyé mọ́ so ó kúkú fojú wò pé òun lálà ni so àlá tó dẹ̀ láyẹn kò ní. láàrin wọn ìdẹ́ ìyẹn o pé bọ̀bọ̀ yẹn ò ní láàrin wọn nìyẹn pé bọ̀bọ̀ yẹn ò ní nílé o because tán bá ti ta lé yẹn kò nílé mọ́ Muyideen lè má rí ilé kọ́mọ́ tó máa fi kú. ìpè ní ègún ìjà ni màṣíta ègún ìjà ni ègún ńlá gidi ni o ṣé ń gbọ́ Àgbàlá Gabriel dúpẹ́ fún kankan Àgbàlá Gabriel ò ní kọ́lọ́fín nínú yàrá ẹ̀. Bẹ́ẹ̀ni. nínú yàrá. Bẹ́ẹ̀ni. tó bá yẹ kó ní kọ́lọ́fín nínú yàrá ni wọ́n ti wẹ̀ sí ọwọ́ Muyideen. Orí wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni wọ́n jọ ń bọ̀ ni wàláì Muyideen ti mílíọ̀nìyà lọ́wọ́ yẹn because ó máa lọ bíìlì Àgbàlá Gabriel ni pé ṣèbí iṣẹ́ ìyanu kan tá a ṣe lórí òkè báyìí ṣèbí lágbájá tó wá ṣe ẹni kan jáde kan wá ti bọ́ ọ̀kẹ́ ẹ má yẹn kàn ń ṣe bẹ̀ lọ fọ́lọ́hún nítorí ẹ̀ pé dání gan ó ju gbogbo ọ̀rọ̀ Muyideen lọ àwọn èèyàn ń ṣọpẹ́ náà Muyideen ò rọpẹ́ ṣe kò rí nǹkan oríire ṣe àwọn èèyàn dẹ̀ ń wá wọn dúpẹ́ wọn ṣọpẹ́ ayọ̀ wọn ń ṣe gbogbo ẹ̀ Ọlọ́run á máa dúró d'Àgbàlá Gabriel lò Ọlọ́run á máa dúró tì ó ẹni kò ní rí jà ayé lágbára náà àwọn èèyàn wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀yin náà tí wọ́n tẹ̀ ń bá tó ń gbé kinní yìí jáde àwọn àlérí yín mú lágbára Ọlọ́run ẹ̀dẹ̀ ní ṣíṣe torí ẹ̀yin lẹ́yìn dúró fún Àgbàlá Gabriel níwájú ẹ̀fì mọ́ra ẹ̀tẹ̀ ń dídà fún bí ẹni pé nítorí pé ẹ̀rí òtọ́ ń bẹ̀ Ọlọ́run á máa wà pẹ̀lú yín ó dà mà. mi pè kí ní dàdí àwọn sáà tán mo bá tọ́jú ẹ̀ gbá wọn tó tọ́jú ẹ̀ níjọ́ mi. Hello sir. ẹ kúrò lẹ́ máa ẹ kú ètò. Yes sir. Ọlọ́run máa fi ṣe o. Ní Ọlọ́run bá dáa. aṣọ wa ẹgbẹ́ àjíjà. lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣé ẹ̀ ń gbọ́ mà. À ń gbọ́ yín gbogbo ilé ń gbọ́ yín. Àgbàlá Gabriel òṣìṣẹ́ rẹ̀ iṣẹ́ Ọlọ́run ni Àgbàlá Gabriel ṣe. Ẹjọ́ bá ti bẹ̀rẹ̀ ìṣòro ṣe pẹ̀lú kọ́mẹ̀ntì. kò tẹ̀ ló mà. À ń gbọ́ ní sà gbogbo ilé ń gbọ́ yín. Àgbàlá Gabriel òṣìṣẹ́ Ọlọ́run kò tẹ̀lé ṣíṣe. Mi ò jẹ́ sí. ayé bá ń wò pé bóyá àwọn fẹ́ẹ́ tó máa bá dé ṣé ẹnìkan lè bọ́ lóun jàṣà. Àìláyé. wọn ò lè bọ́ lóun jà ṣẹ́gẹ̀tìmà. òun iṣẹ́ Ọlọ́run tó ń ṣe ní kó máa ṣe ló ń ṣe. Number 1 ṣe ní number 2 ọ̀rọ̀ títí ọba ọmọ fẹ́ sọ. àfáà pé tí àgbè àwọn ló bẹ̀rẹ̀ tí àgbè ẹni kan tó fi ṣe rí ayé òkè fẹ́ ẹni tó bá ń sọ òtítọ́. ó dá pé ń sọ òtítọ́ ọjọ́ máa sọ pé tí àgbè fi kankan gbà wòye o. ṣé láti gba ayé Àjọkẹ́ ni ọlá la fẹ́ sọ àbí ká fẹ́ sọ ń pa ẹ̀. tí o mọ̀ pé gbogbo ẹ̀ ní kí wọ́n tí àǹkè náà ni tí àǹkè ò dá dúró ibì kan ní tí àǹkè ti bẹ̀rẹ̀. ṣẹ́gẹ̀tì ṣe rí àdúrà wa gbà ojú ni tiwa. Muyideen mo fẹ̀mí sọ ọ́nù prógámù yìí mo ní Muyideen ò ṣe pé òun ló ń ṣe mo ní Muyideen ẹran ọ̀yá ẹ̀ ni ní òmò bóyá ẹgbọ́n àbẹ́yẹ ẹran ọ̀yá ẹ̀ ni Ọlọ́run gbọ́. Muyideen bó ṣe kó wa yẹn àwọn tó yẹ kó sọ̀sọ̀ sọ̀ sí wọn ó kò fẹ́ kó bá Àgbàlá Gabriel but kò lè fi kó bá Àgbàlá Gabriel láéláé torí Àgbàlá Gabriel ẹni tí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ni ó yàtọ̀ sí irú ẹni tí Muyideen bá iṣẹ́ àwọn tí wọ́n ká ń kọ Muyideen agbára wọn ò tó agbára tí ó wà pẹ̀lú Àgbàlá Gabriel tó ń bá fẹ́ kí everything kó wà òkè number 1 àkọ́tà kó wọ́n ṣe ni pé
kó pe gbogbo àwọn èèyàn kó pe ìyá ẹ̀ kó lọ́ọ́ tún bá lọ́wọ́ Àgbàlá Gabriel ọ̀rọ̀jọ́ kọ̀ọ̀kan o àtàwọn afáyẹ̀ kan kó lọ tún bá kọ́kọ́ lọ tún bá náà pé ọmọ yìí ti ṣẹ̀ àbí kẹ́ dáríjì ẹ̀yìn jẹ́ kó tẹ́ máa dáríjì àbí kó lọ́wọ́ dáríjì ọmọ yìí nípa yín tó nígbà míì ọ̀gá ní dáríjì nǹkan ni ìṣẹ̀dá ṣe fìyà jẹ mọ́mí tó wáyé pé gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ wọ́n yìí máa sọ tó bẹ́ẹ̀ ṣe sòótọ́ ni ọ̀rọ̀ yìí á ti kúrẹ́ gbá ti kúrẹ́ bèbè gbogbo pátá mo lè wájú òdodo kọ́ yẹ̀ sọ òdodo gbogbo fẹ́ kí wọ́n rí àwọn wọ́n fẹ́ fi mí dín pawó wọ́n fẹ́ fi mí dín náà ló ń ṣe wọ́n kò lè fẹ́ rí òdodo tẹ́yìn ń sọ yẹn ó ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú tẹ́ ẹ̀ bá mọ̀ òdodo tẹ́yìn sọ tẹ́yìn tó àṣírí yẹn ó ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń bínú yẹn lọ́jọ́ tẹ̀ gbọ́ ọkú ni torí inú agbọ́n kò kì í dùn inú ò ní dùn o wọ́n máa rí ìbànújẹ́ láyé wọn ni Muyideen àdá kó tún bá kó ronúkú àjà pé olórí òun fẹ́ ojú ẹ̀gún gidi o ṣé ayé ló ń ṣe òun àbúrò ló ń ṣe òun kó n tó fún ẹ̀rọ kókó rò ná ẹ wọ́n mi àbí tó bọ̀ àgbẹ̀wò àgbà ní dàmú ẹ̀gbọ́n pété lọ kó lọ tún bá tìtẹ̀ kó lọ tún bá ló wà Àgbàlá Gabriel ṣẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni màmá mi mọ́mí Deborah olórí burúkú ọmọ yìí ó sọ ń jọ yẹn ó ní ìyá òun ló pa bàbá òun nǹkan tí bàbá òun kì í jẹ níyà òun fún bàbá òun olórí burúkú lọmọ ọmọ Muyideen èpè ìdílé ló ń jà á. alẹ́ ọjọ́ ìgbéyàwó alẹ́ wedding kọ́lá tó ní òun sin mọ́mí òun jáde pé mọ́mí òun fẹ́ lọ gbọ́ ọ̀kadà wá sin mọ́mí òun ṣó possible ọ̀rọ̀ tí ò tá lè mọ̀ra wọn ó lóun sin mọ́mí òun ní 10 o'clock lálẹ́ òun sin mọ́mí òun lọ gbọ́kadà nígbà tí mọ́mí òun lọ ó nígbà tóun dé torí kóun sin mọ́mí òun ni ló ṣe bí Àgbàlá ló ṣe bẹ̀rẹ̀ sí ní nà òun kóun jẹgba lálẹ́ wedding kọ́lá ni ìdè ìpàrọ̀ Muyideen ìtàn lọ gbé ní tàbá dé bá mi kọ bẹ̀yẹn ìkéèmù ló ti gbàgbé Ẹgbẹ́dá wọ́n lọ gbé ní Ẹgbẹ́dá láago 10 lóde látàárọ̀ ṣó pọ́sibù kéèyàn sí ìyá ẹ̀ kọ́ lè wá máa dì màmá Muyideen ò fojú kan Muyideen láì ṣe wedding kun ọ̀la ọ̀dọ̀ Àgbàlá ní gbogbo wọn wà kò sí plan kò sẹ́yìn tè kò sí ní wọ́n tata fún yọ̀yàn kò sí kankan ibẹ̀ náà wà ẹran nìkan ló ṣì wà lẹ̀ ọ̀dọ̀ Àgbàlá ni màmá yẹn wà gbà tí màmá yẹn retí tán rí Muyideen látàárọ̀ tí màmá yẹn fi lọ Muyideen ò tí ì dé wọn tí rí Muyideen ibẹ̀ ni màmá yẹn ti fèsì fún wọn wípé ṣé ìgbéyàwó ló kan Muyideen kan ọmọ 40 years tó yẹ kó ti lọ́mọ 3 bí ò bá tiẹ̀ wà ní rárá àti tó yẹ kó ti pọ̀ méjì ẹ̀yẹ kan sílẹ̀ ọmọ 40 years bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn àfáà àrígini náà sọ pé ṣé ìgbéyàwó ló kàn kún it means pé kò sí ìṣẹ̀dá ẹ̀gbọ́n ò lè gbàyàwó kò sí ọ̀rọ̀ ìgbéyàwó tàbí ọ̀rọ̀ ọmọ nínú àkọsẹ̀jáyé ẹ̀ màmá ìfẹ̀nù sọ níbẹ̀ ní ọjọ́ wedding kọ̀ọ̀la nígbà tí wọn ò rójú tu anything màmá ò lówó màmá ò kówó lẹ̀ o tẹ́ mọ̀ pé nígbà tọmọ wọn ti lọ náwó tán rí kankan tó dẹ̀ máa dáná ok èmi ṣì ní 200,000 kan lápò ẹ jẹ́ ká máa lọ fẹ́ra àwọn nǹkan kọ̀ọ̀kan tó ká kò sí o wọ́n rán Àgbàlá yìí náà ni àti public foundation gbogbo owó tí àgbáyé bá dá òun ni ọ̀ náà fọkàn sí ọ èrò ọkàn wọn ni wípé Muyideen máa rí owó bó ṣe rí owó nígbà tó ń gbálé fún nígbà tó ń gba ṣọ́ọ̀bù fún àti nígbà tí wọ́n kọ́lé fún èrò ọkàn wọn ni kó máa rí owó bó ṣe rí owó yẹn ṣùgbọ́n ojú wa tì wọ́n Muyideen no prepare anything ojú wa tì wọ́n. Hello ma. Ẹ̀kọ́ lè ma yes ma yes Mr. Kẹ́hìndé ló fún wọn lẹ́ran ẹ ṣe máa ẹ má sọ̀rọ̀ lọ màámi. Muyideen ó gbọ́dọ̀ ṣọ́ra gan irọ́ ti pọ̀ jù. ṣẹ́ni tó bá tẹ̀ jẹ́ pé àwọn kan ló ń lò tó ń ṣe kó yẹ kó náà mọ̀ pé kó yẹ kó ṣe bẹ́ẹ̀ ok mo fẹ́ torí nǹkan tí mo fi pè gangan ní fẹ́ sọ yìí. nígbà tí èèyàn kan interview àwọn àfáà yìí náà ni tọ́nà lọ sí kóòtù tán wà tí gbogbo ariwo full background à ń gbọ́ ọ̀nà mọ́tò ń ta pípípí báwo èèyàn ń pariwo pípípí ẹjọ́ ṣé human rights court náà wà yẹn kan máa tanra àwọn ẹjọ́ kí làbọ̀ human rights court tán lọ ìyẹn dúró bẹ́ẹ̀ nígbà táwọn pípù yẹn táwọn human rights court àwọn àfáà jíkìní tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mọ̀ pé ó sọ sí lẹ́nu pé ṣé ó ti níyàwó kó tó fún lédì pé ìyẹn ìbùkún àbí ẹrú tí first day tí Àgbàlá gbé ẹrú tí nǹkan tó sọ fágbà ṣé rí nǹkan kan ni mo kò fẹ́ sọ fún Muyideen tó bá ń gbọ́ wa báyìí ń ṣètò gbogbo
irọ́ tó bá fẹ́ pa kó bò dáadáa kó tó pa tó bá sọ sí lẹ́nu kó tètè sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé gbogbo ọ̀rọ̀ ẹ̀ láti Genesis ẹ̀ láti ìgbà yẹn Genesis ẹ̀ ti dé ìfihàn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò dé tí ì dé fi hàn gan ṣé máa lọ ni kò tí ì dé fi hàn kò tí ì gúnlẹ̀ Genesis ẹ̀ dé ibi tá a dé nísìn gbogbo ẹ̀ pátápátá ló wà rìkọ́dẹ̀ nígbà tí Àgbàlá gbé gbogbo èèyàn lórí